ṣé wàhálà kọ́ nìyí? Omiṣore padà lẹ́yìn APC lọ́sùn. bí balógun tàbí olórí ogun yòówù bá ń lọ síbì kan, ibi tí àwọn jagunjagun ẹ̀ bá dojúkọ ni kí ẹ wo, torí balógun kì í dárìn níwọ̀n ìgbà tó ti jẹ́ bí ò bá sí ọmọ ogun kò sí balógun. àṣẹ ni balógun ń pa, àwọn ọmọ ogun ní jagun. ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń wo bí nǹkan ti ń lọ nínú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun ń wòye ẹ̀ rèé o. pàápàá nígbà tí wọ́n rí àwọn kan tí wọ́n pe ara wọn ní ojúlówó ọmọlẹ́yìn Iyọ̀lá Omiṣore tí wọ́n wá pàdé gómìnà Ademọla Adeleke níbi ìpolongo ìbò ẹ̀, tó sì jẹ́ ọjọ́ náà ló gbà wọ́n sínú ẹgbẹ́ àkọọ̀dù, tí wọ́n sì ń fi gbogbo ẹnu sọ níbẹ̀ pé àwọn ti di ọmọ ẹgbẹ́ àkọọ̀dù o, ẹgbẹ́ tí àwọn fẹ́ dìbò fún, ẹgbẹ́ tí àwọn fẹ́ bá ṣe nìyẹn. ẹni tó ṣáájú àwọn alátìlẹ́yìn Omiṣore wá sẹ́yìn Adeleke ní Fọlọ́runṣọ́ Bámiṣayémi Ọládòyìn, ẹni tí kò fi bò rárá pé ọmọ ẹ̀yìn ọkùnrin olóṣèlú ńlá Ilé Ifẹ̀ náà lòun, tó sì sọ ìdí tí àwọn fi wá bá Adeleke. ó ní àwọn ti sọ fáwọn aṣáájú APC níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé Omiṣore ni kí wọ́n fà kalẹ̀, wọ́n wá lọ fa ẹni tí ò lè tú okùn bàtà ẹsẹ̀ Adeleke. wọ́n wá ń pariwo pé òun ni Dáfídì tí yóò rẹ́yìn Gòláyàtì, pé ṣebí nínú Bíbélì nìkan ni Dáfídì ti ń pa Gòláyàtì, pé ṣé lójú ayé tá a wà yìí wá ni. ó ní òmìrán l'Adeleke o, bí àwọn alátakò ẹ̀ sì ṣe jù bẹ́ẹ̀ lọ òun ni yóò wọlé. lọ́rọ̀ kan, ìbínú pé àwọn aṣáájú APC dínà mọ́ Omiṣore pé kó má dupò gómìnà ló fa gbogbo eléyìí. ìbínú náà sì ti já gbangba báyìí, bó tilẹ̀ yé Omiṣore ò sọ̀rọ̀ kan rẹpẹtẹ ju pé kí wọ́n nìṣó lọ. Ọládòyìn tí wọ́n ń pè ní bámbàm tó kó àwọn òṣèlú wá sẹ́yìn Adeleke yìí, òun náà kì í ṣe olóṣèlú kékeré lọ́sùn. òun náà ti wà nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. òun sì ni kọmíṣánná fún ètò ẹ̀kọ́ lábẹ́ ìjọba Adégbóyèga Oyètọ́lá kí nǹkan tó dáago. Gúúsù Ifẹ̀ gan lòun náà ti wá ládùúgbò àwọn Omiṣore. lára àwọn èjìká tí ò sì jẹ́ kí ẹ̀wù jábọ́ lọ́rùn fún Omiṣore ní bámbàm yìí ṣe. bí eré lọkùnrin náà fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀, tó kọ̀wé fún wọn lọ́jọ́ kìíní oṣù kẹfà yìí pé òun kò ṣe ẹgbẹ́ wọn mọ́ o. kò sí pẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí rí láàrin àwọn ọmọ ìmọ́lẹ̀, ìyẹn àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Adeleke, tí àwọn náà sì ń bá a ṣèpàdé. níbẹ̀ ni wọ́n sì ti kó gbogbo àwọn ọmọlẹ́yìn Omiṣore tó kù lọ. ẹnìkan á wá máa ṣe òṣàlódò lẹ́yìn làbẹ́làbẹ́. gbogbo eléyìí wá lè máa lọ lẹ́yìn Iyọ̀lá Omiṣore bíi, àti àwọn ọ̀rọ̀ tí Bámiṣayémi sọ níbi ìpolongo Adeleke yìí, tó ní ọkùnrin náà nu àwọn tí àwọn jẹ́ APC ní ànàjátí nígbà tí àwọn pàdé ní 2017. ó nu àwọn ní ìnàkúnà ní 2018 kí àwọn tó dọ́gbọ́n sí i. nígbà tó sì he àwọn ní 2022, ànàsáré ló nu àwọn tó fi di gómìnà tó ń ṣe lọ́wọ́ yìí. pé nítorí bẹ́ẹ̀, bó bá jẹ́ ẹgbẹ́ APC gbàmọ̀ràn tó jẹ́ àwọn aṣáájú wọn lọ́sùn kò rò pé àwọn làwọn ti tó tán ni, Omiṣore ló yẹ kí wọ́n fà kalẹ̀, nítorí ẹnìkan náà tó lágbára láti lè kojú Adeleke lọ́sùn nìyẹn. nígbà tí wọn ò sì ti gbà bẹ́ẹ̀, ohun tí ojú òkú bá rí ní sàárè, ikú ló mú un bá a. nígbà tí àwọn aṣáájú APC ti dá nǹkan rú láàrin ara wọn ní ọjọ́ 5 oṣù kejìlá ọdún 2025, nígbà náà làwọn ọ̀jọ̀gbọ́n nídìí òṣèlú Ọ̀ṣun ti ń fọkàn sí pé níbi tí kinní náà yóò padà jáde sí rèé o. ìdí ni pé nígbà tí ọ̀rọ̀ ìbò gómìnà ti ọdún yìí lọ́sùn ti ń kanlẹ̀kùn ní ọdún tó kọjá, ni Omiṣore ti fi ara ẹ̀ hàn pé òun yóò du ipò náà, òun fẹ́ ṣe gómìnà lọ́sùn. ìròyìn tó jáde nígbà náà ni pé nígbàrà táwọn èèyàn rí i pé Ademọla Adeleke ń ṣe kùrùkẹrẹ kan lọ sí ọ̀dọ̀ aṣíwájú Bọ́lá Tinubu tí í ṣe olórí ìjọba Nàìjíríà, tí wọ́n sì ń rò wípé ó ń fẹ́ wọnú ẹgbẹ́ òṣèlú APC lọ́sùn ni, ń làwọn Oyètọ́lá ti bẹ̀rẹ̀ ìrìn láti rí i pé Adeleke kò wá sínú ẹgbẹ́ àwọn. Omiṣore gan ni Oyètọ́lá pé kó jẹ́ kí àwọn rí i pé Adeleke kò wá sí APC o, kó jẹ́ kí àwọn wá gbogbo ọ̀nà láti búlọ́ọ̀kù ẹ̀, kí àwọn gbégi dínà fún un. gbogbo èyí sì ni Omiṣore ṣe títí tí wọ́n fi ṣe kinní náà débi pé Adeleke kò lè wá mọ́ lóòótọ́, tí wọ́n lè lọ sínú ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù tó wà, ìyẹn nínú oṣù kọkànlá ọdún 2025. ṣùgbọ́n bí òun ti fi ẹgbẹ́ náà sílẹ̀ fún wọn ni wàhálà bẹ́, nítorí àti Oyètọ́lá o
àti àwọn aṣáájú ẹgbẹ́ APC Ọ̀ṣun tó kù, gbogbo wọn ló mọ̀ pé ìtàkùn tó tóbi tọ́pẹ kò tó erin dá dúró, pé bí Omiṣore bá fi jáde kò sí ẹlòmíì tó tún lè jáde nínú APC níbẹ̀ tí kò ní lù pa. Àwọn Oyètọ́lá kò tún fẹ́ ilé yìí, wọn ò fẹ́ kí Omiṣore du ipò gómìnà lábẹ́ APC, torí yàtọ̀ sí pé Oyètọ́lá ti ní èèyàn tiẹ̀ tó fẹ́ fà kalẹ̀ tẹ́lẹ̀, ó mọ̀ pé apá òun ò ní ká Omiṣore torí kì í ṣe ẹgbẹ́ òun. Àmọ́ wọn ò tètè fi eléyìí han Omiṣore, tàbí kí wọ́n pè é kí wọ́n sọ bẹ́ẹ̀ fún un. Lòmiṣore bá bẹ̀rẹ̀ sí náwó tó ń nára, tó ń kiri, tó ń kàmpéènì, tí ọ̀pọ̀ àwọn ará Ọ̀ṣun sì ti dìde mọ́, táwọn míì ti ń sọ pé òun làwọn fẹ́. Ọkùnrin náà bẹ̀rẹ̀ ìkéde, wọ́n ń tẹ ìwé àlẹ̀mọ́gìrì, wọ́n ń tẹ pósítà oríṣiríṣi, wọ́n ń gbé pátákó ojúde kiri pé Omiṣore ń bọ̀ wá di gómìnà. Bẹ́ẹ̀ ni wọ́n ń dá fìlà Omiṣore tí wọ́n ń dá oríṣiríṣi aṣọ. Ní gbogbo àsìkò yìí o, àwọn Oyètọ́lá kò jẹ́ kó mọ̀ pé àwọn ní kinní kan lọ́kàn tí àwọn yóò ṣe fún un. Kódà bí ìgbà tí wọ́n ń fi ṣe yẹ̀yẹ́ ni. Bóyá Omiṣore fúnra ẹ̀ mọ èyí o bí kò mọ̀. Nígbà tó sáàdì ọjọ́ 9 oṣù kẹwàá, Omiṣore jáde sí gbangba. Ó gbéra pẹ̀lú èrò rẹpẹtẹ lẹ́yìn ẹ̀. Wọ́n lọ sí ilé ẹgbẹ́ wọn lóṣogbo. Ẹni tó bá sì rí èrò tó tẹ̀lé àti aṣọ ẹgbẹ́jọdá lọ́jọ́ náà yóò rò pé wọ́n ti bẹ̀rẹ̀ kàmpéènì ìdìbò náà gan ni. Àmọ́ ọjọ́ náà ló sọ fún wọn pé òun fẹ́ díje láti dupò gómìnà lórúkọ ẹgbẹ́ APC o. Gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ sì gbà á tọwọ́ tẹsẹ̀, inú wọn sì dùn láti rí i. Nígbà tó sì di ọjọ́ 14 oṣù kọkànlá 2025, Omiṣore lọ sí Àbújá, ó sì fi 50 mílíọ̀nù gba fọ́ọ̀mù àwọn tí wọ́n fẹ́ du ipò gómìnà. Ó fi hàn gbogbo èèyàn pé òkú kì í farapamọ́ fẹ́ni tí yóò sìn o. Òun ti wá bá àwọn ọmọ ẹgbẹ́ òun, ó sì ti ṣàlàyé fún wọn pé òun yóò du ipò gómìnà lọ́ṣun. Nígbà náà ni wàhálà bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lóríṣiríṣi nínú ẹgbẹ́ APC lọ́ṣun, pàápàá láàrin àwọn aṣáájú wọn. Àwọn àgbààgbà APC yìí bẹ̀rẹ̀ sí sọ láàrin ara wọn pé àwọn ò lè jẹ́ kí Omiṣore wá o, gbogbo ọ̀nà ni kí àwọn fi dá a dúró. Bí wọ́n sì ti ń sọ lóṣogbo ni wọ́n ń lọ sọ tí wọ́n ń pètèpèrò lẹ́bùjá, títí tí wọ́n fi fẹnu jóná pé consensus làwọn yóò ṣe. Bẹ́ẹ̀ wọn ò sọ fáwọn tó kù o, ọlọ́rọ̀ abetí dídi tí wọ́n bá ń sọ pé inú jìn tàbí pé adìyẹ ń jẹ̀ fún ara wọn. Ètò tí àwọn aṣáájú APC Ọ̀ṣun ṣe nígbà náà ni. Nítorí bó tiẹ̀ jẹ́ àwọn Oyètọ́lá ti pinnu pé consensus làwọn yóò ṣe tí àwọn yóò fi yanjú ẹ̀, síbẹ̀ wọ́n fààyè gba àwọn èèyàn náà láti fojú winá ìdánwò, pé àwọn ń ṣèdánwò àti àyẹ̀wò fún wọn láti mọ ẹni tó kún ojú òṣùwọ̀n jù lọ. Ní ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 3 oṣù kejìlá 2025, Barrister Obinna Uso kó àwọn ọmọ ìgbìmọ̀ ẹ̀jọ́, ìyẹn ìgbìmọ̀ tí yóò ṣe àyẹ̀wò àwọn tó fẹ́ ṣe gómìnà Ọ̀ṣun. Wọ́n sì jókòó sí Ama Hotel ní Kàtàǹpé, Àbújá. Níbẹ̀ ni wọ́n ti ń ṣe iṣẹ́ tí ẹgbẹ́ gbé fún wọn. Ní ọjọ́ Wẹ́sídẹ̀ẹ́ yìí, àwọn 5 ni wọ́n yẹ̀wò tí wọ́n ṣèdánwò fún wọn. Àwọn yìí ni Iyọlá Omiṣore, Babátúndé Ọ̀rálùsì, Oyèdọ̀tun Babayẹmí, Akínadé Àpọ̀nmọ́ Ògúnbíyì àti Benedict Olúgbénga Àlàbí. Lọ́jọ́ kejì ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù kejìlá 2025, ìgbìmọ̀ APC lórí ìbò gómìnà Ọ̀ṣun yẹ àwọn yìí wò. Munirudeen Bọ́lá Oyèbánjí, Adégòkè Rashidi Òkìkí Adékúnlé, Mọ̀lẹ́kàtù Abíọ́lá Jímọ̀ àti Babájídé Ọmọwúrarẹ̀. Àmọ́ bí wọ́n ti ṣe àyẹ̀wò yìí tí wọ́n sì parí iṣẹ́ wọn, nígbà tí ilẹ̀ yóò fi ṣú lọ́jọ́ náà ni ìròyìn ti ń yọ jáde pé wọn yóò fòfin de àwọn kan o, wọn yóò fi ìdí àwọn kan jálẹ̀ o. Ọ̀nà kan náà tí wọ́n sì lè fi já wọn bọ́ nìyẹn. Àmọ́ kò sẹ́nìkan tó fọkàn sí pé irú nǹkan bẹ́ẹ̀ yóò kàn Omiṣore. Àfi bí alága ìgbìmọ̀ yìí Obinna Uso ṣe kéde nínú àbájáde iṣẹ́ wọn pé àwọn 7 kan ò kún ojú òṣùwọ̀n láti dupò gómìnà lọ́ṣun. Wọ́n sì ti yọ orúkọ wọn sílẹ̀. Ẹni àkọ́kọ́ sì ni Iyọlá Omiṣore, pẹ̀lú àwọn tó kù bíi Bọ́lájí Ọmọwúrarẹ̀, Babátúndé Ọ̀rálùsì, Oyèdọ̀tun Babayẹmí, Akínadé Ògúnbíyì, Benedict Àlàbí àti Adókèké Adékúnlé. Ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé wọ́n ní wọn kò rí èèyàn 5 láti ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí yóò ṣe onígbọ̀wọ́ wọn. Ọ̀rọ̀ náà ya gbogbo àwọn tí wọ́n mọ Omiṣore àti àwọn míì nínú ẹgbẹ́ wọn pàápàá lẹ́nu, torí wọ́n mọ̀ pé irọ́ ni. Ìdí sì ni pé nígbà tí ajá ti ń ṣe lé, inú igbó akọ́lọ̀bọ̀ wà bí. Ìgbà tí mọ́ínmọ́ín ti ń róṣọ, ìhòhò làkàrà rìn kiri o.
olóṣèlú wo lọ́sùn ni yóò wá ní òun mọ ọ̀nà kíní ìju Omiṣore lọ. Oyètọ́lá pàápàá a gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ bí? Àti pé ibì kankan wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí Omiṣore kò léèyàn sí ń lọ. Ọ̀rọ̀ náà ká ọ̀pọ̀lọpọ̀ lára, pàápàá àwọn tí wọ́n mọ bí Omiṣore ti ṣe ran Oyètọ́lá lọ́wọ́ láti di gómìnà Ọ̀ṣun ní 2018. Ṣùgbọ́n ìjà òṣèlú bí ìjà ikú ni, ó le ju ìjà orogún lọ, torí nínú òṣèlú lóore ti pẹ́ tí aṣiwèrè gbàgbé kíákíá. Bẹ́ẹ̀ ló jẹ́ pé nínú àwọn 9 tí wọ́n fẹ́ du ipò gómìnà yìí, àwọn 2 tí ìgbìmọ̀ Obìnrin Ùsọ̀ mú ni Munirudeen Oyèbánjí àti Múlíkàtù Jímọ̀. Ẹsẹ̀kẹsẹ̀ náà ni Múlíkàtù ti ní òun ti gbà fọ́gá òun, níbi tí APC Ọ̀ṣun ti rí kọ̀ǹsẹ́ǹsọ̀ wọn nìyẹn. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà ká Omiṣore lára, ó dùn wọnú egungun. Ariwo tó sì kọ́kọ́ pa lọ́jọ́ kejì ọ̀rọ̀ yìí náà nìyẹn pé Adégbóyèga Oyètọ́lá ló wà nídìí ẹ̀ o. Nítorí fún ẹnikẹ́ni láti sọ pé òun kò kún ojú òṣùwọ̀n, àwàdà kẹ́ríkẹ́rì lásán ni. Ó ní àwọn tí wọ́n ṣe àyẹ̀wò fún àwọn yìí kò béèrè kinní kan lọ́wọ́ òun ju káàbọ̀ oore wá lọ. Pé nítorí kò sí ohun tí wọ́n fẹ́ béèrè tí òun ò ní, tàbí ìwé tí wọ́n bá béèrè tí òun ò ní kó kalẹ̀ fún wọn. Àmọ́ wọn ò tiẹ̀ béèrè nǹkan kan, àti pé títí ìgbà tí òun fi ń sọ̀rọ̀ yẹn o, àwọn kọmitì náà kò tí ì kọ̀wé kankan sóhun pé òun jákulẹ̀ nínú àyẹ̀wò tí àwọn ṣe. Ó ní bí òun ti ń sọ yìí náà ni gbogbo àwọn tí wọ́n ní àwọn jákulẹ̀ yìí ṣe ń sọ o. Àmọ́ wọn yóò kọ́kọ́ kọ̀wé sí ìgbìmọ̀ kòtẹ́milọ́rùn APC kí àwọn tó wá kọ̀wé sáwọn apàṣẹ APC fúnra wọn. Bí ò bá wá ṣeé ṣe láwọn ibi wọ̀nyí, ibì kan náà tó kù làwọn yóò lọ. Àwọn Oyètọ́lá mọ̀ pé ọ̀rọ̀ kóòtù ni Omiṣore ń sọ yẹn o, àti pé tí ọ̀rọ̀ náà bá di ti kóòtù, àkàrà yóò tún sépo, nǹkan tí wọ́n sì bò mọ́lẹ̀ ọ̀gbàrá òjò yóò hù jáde. Ní Oyètọ́lá bá sáré gba ọ̀dọ̀ Tinubu lọ. Nítorí bẹ́ẹ̀ ní ọjọ́ 10 oṣù kejìlá yẹn náà, Tinubu pè gbogbo àwọn tí wọ́n fẹ́ dupò gómìnà lọ́ṣun sí Àbújá. Ó ní kí wọ́n wá, gbogbo wọn sì lọ. Ṣùgbọ́n ìyọlá Omiṣore ò lọ o. Ó mọ̀ pé kò sí kinní kan níbẹ̀. Tinubu yóò kó bọwọ́bọwọ́ bọ òun lọ́wọ́ ni, yóò sì ní kí òun jẹ́ kí ọmọ tí Oyètọ́lá fà kalẹ̀ máa ṣe lọ. Ṣé mọ̀wàfó ní wà lọ̀rẹ́jọ̀rẹ́? Mo mọ ìwà ara alẹ́ mi, ìyẹn kì í ṣe èébú ara. Omiṣore ò lọ, àmọ́ ó lọ sí orí tẹlifíṣàn ó sì sọ̀rọ̀ níbẹ̀ pé Tinubu ni olórí ẹgbẹ́ àwọn. Òun náà sì mọ̀, torí yóò ti gbọ́ pé ohun táwọn Oyètọ́lá ṣe lọ́ṣun kò dáa. Bó bá jẹ́ pé ó fẹ́ ṣe é dáadáa, yóò ní kí wọ́n lọ tún kinní náà ṣe ni. Àmọ́ òun ló lórí ẹgbẹ́, ohunkóhun tó bá wí náà lòun yóò ṣe. Bẹ́ẹ̀ ló ṣe pé lọ́jọ́ 13 oṣù kejìlá yìí náà, wọ́n fa ọwọ́ Bọ́lá Oyèbánjí sókè bí ẹni tí yóò du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lórúkọ ẹgbẹ́ APC. Bí ọ̀rọ̀ bá rí báyìí, àwọn tí wọ́n bá mọ̀ pé àwọn ṣe àìdá sí olóṣèlú kan nínú ẹgbẹ́ àwọn, àkọ́kọ́ ohun tí wọn yóò ṣe ni láti tètè mọ bí wọn yóò ṣe wá tọ̀hún rí, pàápàá nígbà tí wọ́n bá ti mọ̀ pé àwọn rẹ̀ jẹ ni. Wọn yóò wá rí, wọn yóò bá a sọ̀rọ̀, wọn yóò sì rí pé ó yọ́nú sáwọn. Àmọ́ kò jọ pé àwọn Oyètọ́lá rí irú ẹ̀ ṣe pẹ̀lú Omiṣore, torí láti ìgbà náà ni kálukú ti ń ṣe tiẹ̀ lọ́tọ̀, tí olùdíje APC yà tí ọ̀gá rẹ̀ Oyètọ́lá sì ń ṣe bíi pé kò sí kinní kan, tàbí pé kò sí ohun tí ẹnikẹ́ni yóò ṣe. Níwọ̀n ìgbà tí ààrẹ Bọ́lá Tinubu ti wà lẹ́yìn àwọn lè gba eégún lójú kí àwọn ta èṣù láyà. Ẹni bá sì sọ pé lébi òpọnmọ rẹ̀ ni yóò farapa. Omiṣore ti kọ́kọ́ gba ilé ẹjọ́ lọ nínú oṣù kẹta ọdún 2026 tá a wà yìí náà, pé kí wọ́n bá àwọn dá sí i. Àmọ́ ó jọ pé ó tún rò ó pé a kì í bọ kóòtù ká tún ṣọ̀rẹ́, kájà ká tún rẹ́ kì í dàbí eré àpilẹ̀ṣe, tàbí pé èèyàn kì í lè kúté ilé ẹni kó fa párọ̀ o. Ó wá ṣeé ṣe kó jẹ́ ohun tó jẹ́ kí wọ́n forí ọ̀rọ̀ náà tì síbi tó yọrí sí yìí rèé, tí òun àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ gbogbo ṣe fohùn ṣọ̀kan pé ọ̀dọ̀ Ademọla Adeleke làwọn ń lọ, òun làwọn yóò sì bá ṣiṣẹ́. Wọ́n ní Omiṣore ń sọ fáwọn tí wọ́n súnmọ́ pé Oyètọ́lá ti sọ ara ẹ̀ di ọlọ́gbọ́n lójú ara ẹ̀. Ó lo òun, ó gbé òun jù sílẹ̀, ó lo agbárí fóun, ó sì dalẹ̀ òun. Ṣùgbọ́n pé kò burú kò bàjẹ́ o, ẹni bá pẹ́ kí là á ṣe, òun náà là á ṣe é hàn. Bó bá jẹ́ ẹrù akátá ni, pé kí akátá pa adìyẹ kó tún pa aládìyẹ, ojú gbogbo ayé náà ni yóò ṣe. Ọláìwọlá Alága ló ń ṣe àyẹ̀wò ọ̀rọ̀ ìbò gómìnà tó ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì ń ṣe àkọsílẹ̀ ohun gbogbo fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.